support service. But she might travel nínú femina. Ìwọ Ìyábọ̀ Lewo ma stop with me. I was married to a British woman for 10 years. Mo ti ń lọ lóyìnbó sí ọdún ó máa pé 20 years. Kò sí tó ṣáájú mi travel gbogbo yín àti Fúnkẹ́ o àti wọ́ o àti gbogbo ìlú òyìnbó tí mo ti ṣáájú gbogbo yín lọ as an actor. Ìwọ ni wọ́n máa stop me. Ìdí mo kọ́kọ́ tẹ̀ jẹ́ ọkọ̀ ṣeré lọ lóyìnbó yẹn kò rí lọ. But you first stop me. If I followed the advice I was giving, gbogbo àwọn alágbára millionaire gbogbo ẹ̀tọ́ ní kí n sú ẹ̀ kí n charge sí court kí n kọ́. Mo ní no. Mo lọ ọjọ́ méjì kan mo ṣe rò mọ́ lára. I won't. But I want her to understand what I'm fighting. The tóun yẹn padà understand later. Ló ṣe take withdrawal. I made a serious mistake. Ó padà gbọ́n later. Rí pé even gbọ́ ẹni tí wọ́n padà sọ pé wọ́n mú tọ́jà. Rí pé wọ́n ti padà filẹ̀. Torí what they do is they play on the innocence of the Nigerian public on social media and our Gen Z. Tó bá ti ṣe TikTok, tó ti kéré òjò this stage kan, wọ́n bí lè pé gbogbo èrò yẹn, táwọn bá push kan, àti jẹ́, no, don't do that with people. Because the truth, n tó ń ṣẹlẹ̀ reality yàtọ̀. People use anything to destroy anybody's life. Ọlọ́run ló máa recover fún Bàbá Ìjẹ̀ṣà. Tó bá dé jẹ́ pé ó ní ẹ̀kọ́ tọ́lọ́ fẹ́ kí Bàbá Ìjẹ̀ṣà náà kọ́ bẹ́ẹ̀, at least by now he has learned, he will tell his story fully. But I can tell you all for free. Láti ìbẹ̀rẹ̀ dópin gbogbo àti police investigation àti ilé ẹjọ́ nowhere is that it has been established pé Bàbá Ìjẹ̀ṣà bọ́ ọmọ wọn kọ sùn. Wọ́n ti fa gbogbo ẹ̀yọ́ pé ẹ má yà tọ́ra wa because a lè má tọ́ra wa. We can't continue to deceive ourselves. And why we go crime? Money now, if Lagos State government will say because Baba Ìjẹ̀ṣà kissed the girl because she was 14, Tebatile accept 14 lọ́wọ́ yẹn. Gbogbo offense ti princess commit yẹn náà. Torí pé ọmọ yẹn jẹ́ 14. Kí ló ní tẹ́ fẹ́ kó fake crime tẹ́? Gbogbo offense ti Dàmọ́lá Adékọ́lá face. Kí ló ní tẹ́ fẹ́ kó face ẹ fẹ́ sọ gbèsè fún Baba Ìjẹ̀ṣà. Baba yẹn máa ṣàlàyé fún public tó ti tẹ̀lé pull out lọ pé no. Ìdílé tó ń Ìyábọ̀ yẹn ṣe ń pariwo ó ní torí ẹ̀ ní Lagos State ṣe fún òun pa torí òun jà fọwọ́ because abẹ́ ó lè bẹ̀ wò lápá kan pé ariwo wèrè lẹ́kọ̀ọ́ pa ó kò jẹ́ káwọn jẹ gbèsè tó bá yẹ káwọn lo ìlú Nàìjíríà tí ó balance ni táwọn ṣe lo agbára pé ìjọba níjọba làwọn fífi report yẹ but it's not going to make any sense tí bọ̀bọ̀ Dàmọ́lá Adékọ́lá yẹn